ẹkú ilé là ń kára lé ẹkú ọ̀nà ńlá ń kérò ọ̀nà. Orúkọ mi ò yí padà, Olajumoke Asa, Ọ̀yọ́mọláàfin Òjò Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè pé kí ló dé tí àwọn ọmọ fi máa ń fẹ́ràn ìyá wọn ju bàbá wọn lọ. Lákọ̀ọ́kọ́, tóbìnrin bá ti lóyún, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò dá dúró nínú ìgbésí ayé ẹ̀. Bí àpẹẹrẹ, bóyá ọmọ ọkùnrin àti ọmọ obìnrin wọ́n ṣe àṣemáṣe, pàápàá jùlọ bóyá wọ́n wà nílé ìwé kẹwàá, ilé ìwé obìnrin ti dúró ná, tí kò rí bẹ́ẹ̀ fọ́kùnrin. Ìwé gíga gan-an, ọ̀pọ̀lọpọ̀ oyún ní mú àìsàn bíi itọ́ tútù àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì dání tí kò ní lè rọrùn fún obìnrin láti lọ sílé ìwé àbí lọ sí ẹnu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n sì ti sọ ẹrù èèyàn méjì di tẹnìkan ṣoṣo, kì í ṣe nípa pípèsè jíjẹ àti mímu, ṣùgbọ́n nípa ìfi àyè sílẹ̀ fún ìyàwó àti ọmọ tí wọ́n bí. Nítorí obìnrin dàbí ẹyẹ tá a kán níyẹ́ tí ò ráyè fò, pàápàá obìnrin tó bá jábìàmọ́. Ẹnìkan ní tí ọkùnrin bá fún ọmọ ní 20,000, tí obìnrin bá wá fún ọmọ ní 2,000, ọmọ àmọ́ ọmọ rírì 2,000 ju 20,000 lọ. Ìdí ẹ̀ nìyí, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wù kó lẹ́ka kó gbòòrò, ṣùgbọ́n kò sí àǹfààní nítorí àti tọ́jú ọmọ. Ó ní láti wá iṣẹ́ tó lè rọrùn kó lè bá àmójútó àwọn ọmọ, kódà bí owó àti àǹfààní iṣẹ́ náà bá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Pàápàá ẹ̀yin bàbá, irú ìhà wo ni ẹ̀yin kọ sí àwọn ọmọ àti ìyàwó yín? Ẹ kì í wà nílé lójoojúmọ́, lọ́jọ́ tẹ́ ẹ bá tún wà nílé ẹ ò mọ̀ kanra ni bí ajé ilé kúkú. Ọ̀pọ̀ ọkùnrin ni ó tiẹ̀ tún kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ lójú àwọn ọmọ tí ó mọ̀ lù bí ẹni lu bàrà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ilé tí ọkọ ti fi ìfẹ́ hàn síyàwó ẹ̀, irú ọmọ irú ilé bẹ́ẹ̀ kì í nífẹ̀ẹ́ ìyá ju bàbá lọ, nítorí pé ọmọ kì í tẹ̀lé ọ̀rọ̀ ẹnu, ìṣe wa ni wọ́n ń ṣọ́ ni wọ́n ń wò. Wọ́n ní mo ṣoore kò gbè mí, ó ní ọwọ́ kan ìkà nínú ni. Tí ẹ̀yin bàbá bá ń fi ìfẹ́ hàn, tí ẹ bá ń ṣe ẹ̀tọ́ nínú ìfẹ́, kí ló fẹ́ mú ìyàwó tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fìfẹ́ hàn sí láti máa hun ète pé kí ọmọ kórìíra yín? Nítorí pé ìkorò ọkàn ló lè mú obìnrin ṣe bẹ́ẹ̀, tí àwọn olóyìnbó ń pè ní bitter. Wọ́n ní that woman is bitter. Ẹyẹ tá a kọ́ níyẹ́ tí ò ráyè fò, tá a tún fún nítọ́jú tó péye. Ṣé ẹ mọ̀ pé Yorùbá ní àròkàn ní máa ń fa ẹkún àsundá? Ìpìlẹ̀ gbogbo ẹ̀ ni pé ẹ̀yin bàbá ẹ fi àyè sílẹ̀ fún àwọn ọmọ yín, ẹ jẹ́ kí àwọn ọmọ yín mọ̀ pé ẹ wà nínú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọn ò dámọ̀ nílé ìwé tí àwọn ọmọ ẹ̀ ń lọ, kódà ọ̀pọ̀lọpọ̀ ni ò ka ọjọ́ òbí àwọn ọmọ ẹ̀kún, wọ́n máa fún ìyàwó lówó ni. Ẹ wo, ẹ lọ ṣe bó bá ṣe wù yín. Ẹ̀yin bàbá, ẹ̀yin gangan làwọn ọmọ fẹ́ rí. Ẹ fi ìfẹ́ hàn sí wọn, ẹ fi àyè sílẹ̀ fún wọn, pàápàá jùlọ àwọn ìyàwó yín, nítorí òní kan ò, nítorí ọjọ́ alẹ́ ni. Ire o.